Tinubu, Atiku, Makinde, Ooni àtàwọn èèkàn ìlú míì wọ́n ń ṣe ìdárò Buhari o. ọ̀pọ̀ èèkàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó mà ló mà ti bẹ̀rẹ̀ sí ní máa bá ìdílé ààrẹ tẹ́lẹ̀ Muhammadbuhari kẹ́dùn lẹ́yìn tó jáde láyé ní ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nánúgà tó mọ̀ síta ó mọ̀ ló mà ti ṣàlàyé pé Tinubu ti kàn sí ìyàwó olóògbé Aisha Buhari o lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó sì kẹ́dùn pẹ̀lú ìdílé náà. ààrẹ Tinubu ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn ń lòun fi gba ìròyìn ikú ààrẹ àná ọ̀gágun fẹ̀yìntì Buhari GCFR ẹni tó gba ìjọba lọ́wọ́ rẹ̀ lọ́dún 2023. Tinubu ṣàpèjúwe Buhari o gẹ́gẹ́ bí olórí àti ológun tó nífẹ̀ẹ́ aráàlú tó sì fi ọkàn sí orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi jáde láyé. bákan náà ààrẹ Tinubu mà tún pàṣẹ fún igbákejì rẹ̀ Kashim Shettima àti akọ̀wé àgbà fún ìjọba Fẹ́mi Gbàjàbíàmílà pé kí wọ́n lọ sí orílẹ̀-èdè United Kingdom níbi tí Buhari kú sí o láti tẹ̀lé òkú olóògbé náà padà sí orílẹ̀-èdè Nàìjíríà. yàtọ̀ sí èyí ó mà tún pàṣẹ pé kí àsíá orílẹ̀-èdè wa Nàìjíríà kó sọ̀kalẹ̀ sí agbede méjì ọ̀nà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò tó kọjá Atikuabubakar ó ti ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí olórí tó nífẹ̀ẹ́ ìlú ju ara rẹ̀ lọ. Atiku ní Buhari kì í ṣe olórí lásán, ó jẹ́ ẹni tó jẹ́ pé ó fi gbogbo ọkàn ó sì fi gbogbo ara ó fi sin orílẹ̀-èdè Nàìjíríà. ó ṣe àpèjúwe ìpàdánù yìí gẹ́gẹ́ bí èyí tí kìí ṣe ti ìdílé rẹ̀ àti àwọn èèyàn Daura nìkan o ṣùgbọ́n ti gbogbo Nàìjíríà lápapọ̀. Nàìjíríà pàdánù olórí tó fi ọkàn ṣiṣẹ́ fún ìlú tí orúkọ rẹ̀ sì lè parẹ́ láéláé o. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Seyimakinde náà ó ti pẹ̀lú àwọn èèyàn tó kẹ́dùn pẹ̀lú ìdílé ààrẹ àná Muhammadbuhari àti ààrẹ Bọ́lá Tinubu lórí ikú ààrẹ àná náà. nínú àtẹ̀jáde tí ọ́fíìsì gómìnà fi síta, Makinde mà gbàládùra pé kí Ọlọ́run kó dúró ti ìyàwó olóògbé àti gbogbo ìdílé Buhari. gómìnà ó ṣe àpèjúwe ikú olóògbé gẹ́gẹ́ bí èyí tí ọ̀pọ̀ kò mọ̀rò lọ́kàn pé ó mà lè yá báyìí, ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo nǹkan tí Buhari ṣe lásìkò tó wà nípò ààrẹ ó mà ló mà jẹ́ má ní gbàgbé. gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ó ti sọ̀rọ̀ síta o lórí ìpapòdà ààrẹ àná. nínú ọ̀rọ̀ rẹ̀ tó gbé sójú òpó ayélujára rẹ̀, Muhammed ní olórí gidi ní Buhari tó fi gbogbo ọkàn sí orílẹ̀-èdè Nàìjíríà. ipa tí Buhari kó sí ìdàgbàsókè orílẹ̀-èdè yìí kò mà ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. ó wá gbà á ládùúrà pé kí Ọlọ́run tẹ́ Buhari sí afẹ́fẹ́ rere. ọ̀gá àgbà fún àjọ World Trade Organization WTO Ngozi Okonjo-Iweala ó ní kò pẹ́ tí ó máa fi àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ sí Buhari pé kó ṣe ara gírì. ìlú mà gbọ́ pé ó mà ti jáde láyé o. Okonjo-Iweala ó wá ṣàpèjúwe ìròyìn ìpapòdà náà gẹ́gẹ́ bí ohun tó yani lẹ́nu tó sì gba omijé lójú ẹni pẹ̀lú. àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè ẹni Ògúnwùsì CFR Ọ̀jájá kejì ó ṣàpèjúwe ìròyìn nípa ìpapòdà ààrẹ Buhari gẹ́gẹ́ bí èyí tó báni lójijì Ọọ̀ni ní ìgbésí ayé Buhari ó mà ló mà jẹ́ èyí tó dá yàtọ̀ sínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tí ikú rẹ̀ tó sì fi òpin sí ìgbé ayé tó ṣọ̀wọ́n. Ọọ̀ni ní ìgbà tó ń fojú kan ààrẹ àná kẹ́yìn àlàáfíà ìlú mà bá o, ṣùgbọ́n ikú mà jẹ́ nǹkan tí kò sí ẹnikẹ́ni tó mọ ìdí rẹ̀. láti ojú ogun gẹ́gẹ́ bí olórí sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Buhari mà jẹ́ ọkùnrin kan tó lo gbogbo agbára rẹ̀ sí ọ̀nà ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. bákan náà olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi òun náà ti bá àwọn mọ̀lẹ́bí olóògbé kẹ́dùn tó sì ṣàpèjúwe ikú Buhari gẹ́gẹ́ bí èyí tó jẹ́ àjálù ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà. ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tó fi ara rẹ̀ sípò olórí tó sì nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. mo bá ìyàwó, àwọn ọmọ, mọ̀lẹ́bí àti gbogbo èyí orílẹ̀-èdè Nàìjíríà mo bá wọn kẹ́dùn lórí ikú ààrẹ Buhari o. mo gbà á ní àdúrà kí Ọlọ́run tẹ́ sí afẹ́fẹ́ rere. Peter Obi òun ló sọ bẹ́ẹ̀. kọ́lọ́ ọba Elédùmarè kó bá tẹ́ Buhari kó bá tẹ́ sí afẹ́fẹ́ rere o. àdúrà gbà. Olúwatóyìn ló ń pín sí létí o.
láti kàn ní ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí a kú ìsinmi àná òní lọ́jọ́ ajé o èmi àti ń rè àárí ajé ná àárí ajé lò á sì rí ajé pè rán níṣẹ́ o ẹ̀yà ṣe o.